Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá ti ń wò mí. Ẹ káàbọ̀ sórí channel Mummy AJ TV. Fẹ́ni tí ẹ bá come across video mi for the first time, ẹ jọ̀ọ́ ẹ bá mi like, ẹ bá mi comment, ẹ bá mi subscribe. Ẹ̀yin tèmi, mo lérò pé ẹ ti wo eré Ìkàlẹ̀ Ènìyàn produced by Anike Ami. Ẹ̀yin tèmi, mo fẹ́ kí ẹ lọ wo eré. Fẹ́ni tí ẹ bá ti wò, mo fẹ́ kí ẹ comment under comment section. Ṣùgbọ́n ẹ̀yin tí ẹ bá ti wò, mo fẹ́ kí ẹ lọ wo eré Ìkàlẹ̀ Ènìyàn. Eré lóòótọ́ Ìkàlẹ̀ Ènìyàn. Nínú eré, ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ láti kọ́. Eré pàápàá jùlọ ó bá àwa òbí wí nípa ọmọ wa. Ẹ má jẹ́ a máa fi ọmọ wa sílẹ̀. Ẹ wo arábìnrin ọ̀dọ́mọdé tó wà níwájú mi, tó wà níwájú àwòrán yìí. Nígbà tó ṣe tán ní secondary school, àwọn ẹ̀gbọ́n yìí ti fi í lẹ̀ àti àwọn òbí ẹ̀, wọ́n ti relocate lọ sókè òkun. Àmọ́ òun nìkan ló kù sí Nàìjíríà. Òun nìkan ló wà nínú ilé pẹ̀lú chef tí wọ́n gbà fún. Chef yìí ló ṣe ìtọ́jú ẹ̀. Ṣùgbọ́n nígbà tó yá, chef àti ọkọ àti ọmọ gbogbo wọn ló padà kọ ẹ̀yìn sí. Ẹ wo gbogbo ìlàkọjá èyí tí ọmọ yìí là kọjá. Kí ló dé? Ẹ wo ìgbà tí èyí ọmọbìnrin sọ fún pé, òun ti ṣe tán ní secondary school, pé òun máa tó relocate lọ bá àwọn òbí òun ní òkè òkun. Ṣùgbọ́n nítorí pé inú ẹ̀ dà jìn, ẹ wo nǹkan tó ń ṣe fún ọmọ ẹ̀, nǹkan tó ń ṣe fi àìsàn kọlù. Ọkọ chef ló fi àìsàn ṣe ọmọdé yìí. Ẹ wo gbogbo ara ẹ̀. Imagine pẹ̀lú gbogbo ara ẹ̀ kò possible kí ó travel lọ sí òkè òkun táwọn náà dẹ̀ sì mọ̀. Torí ojú kòkòrò tí wọ́n pé, tọ́mọ yìí bá ti lọ, iṣẹ́ ti bọ́ lọ́wọ́ àwọn. Ṣùgbọ́n ọmọ yìí ó fìfẹ́ hàn sí wọn, ó kó gbogbo wọn mọ́ra. Kò rí pé, wọ́n wá ṣiṣẹ́ ní ilé bàbá òun ni, ṣùgbọ́n ó kó gbogbo wọn mọ́ra. Nínú eré yẹn ẹ̀yin tèmi, ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ láti kọ́ nínú eré yìí. Ẹ wo tí wọ́n ṣe ti ọmọ yìí bọ́ta. Ọmọ onílé wá di ẹni tó ń sùtà. Ẹ wo ibi tó ń sùn nínú òtútù. Imagine táwọn òbí ẹ bá tún pé, báwo ni? Wọ́n á ní, àlàáfíà ló ń wà o. Because wọ́n ti threaten ẹ pé tó bá sọ fún àwọn òbí ẹ pé ìyà la fi ń jẹ ní Nàìjíríà, a máa pa ẹ ni, a máa ṣe a lot of things fún ẹ. Ẹ wo ibi tí wọ́n ti fi ìyà jẹ pẹ̀lú òògùn tí ọkọ chef yẹn ń lò. Òògùn tó fi ń control ọmọ yẹn. Tó ṣe threaten ẹ gbogbo ẹ̀. Àwa òbí, ẹ má jẹ́ kí a máa fi ọmọ wa sílẹ̀ nínú ipòkípò tí a bá wà. Ẹ má jẹ́ kí a máa fi ọmọ wa sílẹ̀. Imagine tó jẹ́ pé àwọn òbí bàbá ò wá ní time. Ẹ mọ̀ nǹkan tí ọmọ yẹn bá ti, ẹ mọ̀ nǹkan tí ọmọ yẹn bá ti pass through. Bóyá ọmọ yẹn gan bá tiẹ̀ tí wá kú. Ẹ wo doctor tó ní kó wá wo ọmọ pẹ̀lú agbára òkùnkùn tó jẹ́ pé chef yẹn, ọkọ chef yẹn ń lò. Ó sọ doctor dà nǹkan mi tó jẹ́ pé ó sọ pé kó máa lọ. Ẹ wo bí doctor ṣe lọ. Tí ó bá yẹ pé èèyàn tó padà pé doctor níbo lẹ wá ń lọ? Ibi tí wọ́n sì máa sọ pé doctor ibẹ̀ ni ó ti wá gain memory ẹ̀ padà. Ẹ̀yin tèmi, mo fẹ́ kí ẹ lọ wo eré Ìkàlẹ̀ Ènìyàn yìí produced by Anike Ami. Ẹ̀yin náà, ẹ mọ̀ pé Anike, fíìmù Anike, no. Ẹ náà mọ̀ pé kò ń produce fíìmù tó jẹ́ pé kò ń produce rubbish. Fíìmù ẹ máa ń kọ́yàn lọ́gbọ́n. Mo fẹ́ kí ẹ lọ wo. Ṣùgbọ́n lẹ́yìn tí ẹ bá ti wò, ẹ jọ̀ọ́, ẹ bá mi comment, ẹ bá mi like, ẹ bá mi share. Ẹ bá mi share ẹ jọ̀ọ́, ẹ bá mi subscribe sórí YouTube mi. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Máa rí yín bá o. See you guys in my next video. Bye.